Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talents, fulfill your dreams. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Show okay. Kule. Show okay. Yeah. What is the size? But don't sweat now. Bukayo, stop. Oh, show okay. I have reader's block. Reader's block. Google had to distract her. Reader's block. Don't sweat, bye. And is reader block a thing? That's a thing for me. BOROKINI.
Wá. Come. Kí ló ṣe ìwọ nìkan ní irú àdúgbò báyìí? ẹjọ́ sá. Ṣé ẹ̀gbọ́n tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ni? Ṣé bọ́ ọmọ ìlú rẹ̀ ni á? Ẹjọ́ ẹ̀dá kòtò lọ́lẹ̀ ẹja filẹ̀ ẹja máa bá ti wà lọ. Ṣé ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ ní sá? Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ok, ìjọ ẹ̀dá kan ọmọ bínú, èmi ò lè gbé yín mọ́. Ojú ló ń rojú ṣáà. Àní èmi ò lè gbé yín mọ́ sá. Ok, ẹ máa gbé mi àti ẹ̀gbẹ́ lé mi. Mi ò lè gbé yín. Kí ló dé? Mi ò lè gbé yín. Ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà mi ò lè gbé yín. Ẹjọ́. Ẹ wá ẹ ṣe sùúrù fẹ́mi ara yín. Mi ò lè gbé yín. Ṣé ẹ ṣe tẹ́tẹ́ máa tẹ̀lé mi kájọ máa lọ? Ẹ ṣe sùúrù. Èmi ò lè gbà kí n dúró gbé yín o. Or else let me go away. Mo rí ẹ gẹ́gẹ́ bí àbúrò mi. Ṣé kí n bẹ get another car àbí o máa tẹ̀lé mi? Mo tẹ̀lé mi. Ẹ ṣe sùúrù kí ló ṣe yín? Àní mi ò lè dúró ẹ̀gbọ́n tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ni mi ò lè gbà. Ok, èmi àti ẹ lẹ máa gbé débi tí mo lọ kò kọ yín. Ẹ wá cap me please. Ṣé bẹ́ẹ̀ máa drop èmi àti ẹ ń lé mi ni? Ọ̀rọ̀ ti rí bó ṣe rí. Since tí o sọ pé o mind torí ojú ló ń rojú ṣàánú, mo rí ẹ gẹ́gẹ́ bí àbúrò mi ni, mi ò ready láti ṣe nǹkan tí ò dáa fún ẹ. Ṣé wàá tẹ̀lé mi lọ sílé mi? Tó bá dọ̀là máa bẹ get cab tó lè gbé ẹ lọ sílé títọ́dọ̀ ẹ. Ó wà okay pẹ̀lú ẹ? Okay. Mi ò try láti jẹun. Okay, ṣé wàá lọ sínú yàrá lọ sùn? No, fine. O lè sùn bí right? Okay. Èmi máa lọ sùn nínú ilé. Tó bá need anything, wọ́n á kànlẹ̀kùn. Mo mọ bó ṣe ń feel. My sister was also a rape victim. On rape. Ọ̀rọ̀ yẹn jáde síta tí gbogbo èèyàn mọ̀ pa ẹ́. Kí n tó ṣẹ́jú, ó ti para ẹ̀. Ìtọ́ náà láìkó máa sùn sí lélẹ̀. I'll be inside. I'll need to know. Sorry. Okay. Ti jẹun. Ń bọ́ lọ́mọ ẹ wá wá. Fine girl. Ń bọ́ lọ́wọ́. Fine girl. What? Hello?
Hello? Ọmọdé, kí ló ṣe? Yeah! Morogo. Yeah! Ọmọ ìsìnkú. Ọmọ Yorùbá. Mo ṣe oríṣi ayé mi. Borokini. Wá ṣe client náà ló jẹ́ kó máa sáré káàkiri tó ń ṣe bí ẹni tó ń rọ̀ṣì báyìí. Dèjì kí ló máa ń ṣe ẹ́? Ṣé o ò mọ̀gbà tẹ́yìn ń ṣeré àbí ṣé kò yí ẹ pé business lélẹ́yìí ni? Ló bá tiẹ̀ jẹ́ business náà ó ń ṣe nǹkan tó máa ṣe kàkàkùkù kàkà ó máa rọ̀ṣì káàkiri. Can you please stop? A client of mine could be in trouble and in dire need of my attention. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ èmi náà máa blame èmi ní therapist wọn. If I don't rush there now, I'm sure they could do something irrational. Mo dẹ̀ láti tètè débẹ̀. And gbogbo èyí tó kàn dédé tó máa ń dédé cook up something. I don't have the time for that. I'm really in a hurry. Ṣó ti gbọ́ ṣé mo ti dé ẹ lóhùn ṣáà rẹ̀ ti balẹ̀. Come. Kí ló tún ṣẹlẹ̀ báyìí Dèjì? Kí ló dé? Ṣo fẹ́ rìn lọ síbi tó ń lọ? Kọ́kọ́rọ́ mọ́tò tó ń wà lélẹ̀. Kí ló ṣe ẹ́? Ọmọ kan tó kọ̀ wọlé tó ló ń fẹ́ wò. Kí ni ẹ̀? What is it now? What is? Máa ń ṣe nǹkan gbà mí kò tẹ̀ kí n yé mi ó jàre. Ó pààyàn. Mi ò pa. Kí ló ní pé ó pààyàn? Mi ò pa. Kí ló dé? Tó má. Kí ló dé? Bọ́ọ̀lù ṣe sọ pé ó pààyàn. Mi ò pa. Mo kàn rí ni ó wà in problem mo dey try láti help ẹ nítorí ó remind me of my sister nǹkan tí mo kàn ṣe nìyẹn mo kàn lòun fẹ́ lọ ìsàrò òun mo dẹ̀ bá tó kú. See, mi ò pa. Rotimi, you don't have to lie to me. I'm not lying. Sórí ẹni tó bá máa fọ ni téèyàn bá kú tán ẹni tó máa wẹ̀ òkú yẹn ò gbúdọ̀ fara pamọ́ fún. Sórí nígbà tó rape ọmọ yẹn from you raped her. No. You killed her. No. Wọ́n kì í tẹ̀ síbẹ̀. Mo try láti help ẹ ní a ló máa jẹ́ kí èèyàn ṣòro ṣe kó rí máa bú yàn lọ́wọ́. Torí pé wọ́n pa system wọn náà ṣe pọ̀ ọmọ ọlọ́mọ ni. Ẹ̀yin gbọ́dọ̀ ṣòro pé nǹkan kékeré ni kọ́ pé kéèyàn kọ́ àwo. I have to call the police. No. Police kẹ̀. We have to call the police. Don't do this now. Don't do this ẹ ṣàánú mi. Ẹ kí wọ́n máa ṣe báyìí. Pàmí síta. Ẹnu àwọn ọlọ́pàá wá gbé ni. No, kọ́lọ́pàá máa wá gbé. Kí wọ́n la máa ṣe ń sìn? Mi tiẹ̀ máa fa ìwé mi. But ìwọ ló pa àbí ta ló pa? O kú fúnra rẹ̀ ni. Sínú bathroom yẹn. What is she doing in your bathroom? Mo try láti help ẹ ní. Ó lóun fẹ́ lọ ìsàrò òun ó dẹ̀. Jesus Christ. Ó slum. Ògbóbìnrin wa nù lé. Wa ń bá ṣe wàlàwàlà. No. I told you to take it easy. The way you make love, you are going to kill somebody one day. You see your life. You see? O ti pàdánù. Mi ò pa. Okay. Mi ò pa. Well, èmi ò mọ nǹkan tá máa ṣe o. I don't know. Now that you say I should not call the police. Don't call anybody. Èmi máa padà wá nírọ̀lẹ́. Okay. Máa padà wá bẹ̀ because èmi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. Kí Go to my you dispose of the body. Okay. Má bó ṣe máa páàkì ẹ̀ náà ni. Right. Máa páàkì. Èmi máa padà wá rọ̀lẹ́. Okay. Olóò má jẹ́ kí fojú mi rí bí o. Má bó ṣe ń wá nǹkan tó máa ṣe sí o. Wá nǹkan tó máa ṣe sí o. My disposed body. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́
ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní, ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé, àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Kò yẹ kó tún wá please. Stop. Kí ṣẹnu mẹ́rùn-ún. Usman, Mama Shirker now. What are you doing? What's wrong with you? What is this? Get your bag. Enjoy, just clean your tears. Let's go. Usman? Usman is dead. How can you let Just should sleep before someone comes in. Wait, maybe it's gonna. He's dead. The earlier we leave, the better. Let's just go. Yeah, hello. Ibolowa now, we agreed on a particular place and point. Kiloso. Ibolowa boboy. Kilode.
No, kàn lè dédé change ẹ bẹ́ẹ̀. Okay. All right, what's the problem? I have a black briefcase with me. Okay. All right. Mama Drew. Borokini. Hello, Junior. Yeah, Dino. What you go at me? Yeah, mo ṣe ń gbọ́ ni. Yes, mo ṣe ń gbọ́. See, Junior, I will make sure I take down those bastards. Look, calm down. Calm down. Hey, yeah, time àti lọ́pọlọ lélẹ̀. O kò lè máa jump into decisions bẹ́ẹ̀ now. Ṣebí kan tí mo ti ń sọ látàárọ̀, tí mo ti ń sọ. Ah, Junior, mo mọ̀ pé kò lè dùn ẹ́. Mo mọ̀ pé kò lè dùn at all. Dino. Ṣé mo mọ̀ pé tó ṣẹlẹ̀? Kò sí nǹkan tó lè sọ fún mi. I'm hunting those guys down, and that is final. Dino, look, calm down. Ikú Dàpọ̀, ó wà unfortunate. Yes, ó dẹ̀ dùn mí. But think about it. He paid less attention when crossing the treachery line. Ó sure pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Later, Junior. I'm sorry about your friend. Mi ò rò pé mo rójú rí o. Èmi mọ̀ ẹ́, but ìwọ ò mọ̀ mí. So who are you? That's not important. What important? So how would you like to avenge the death of your partner? Ká punish gbogbo àwọn tó wà nídìí pátápátá. Madam, ọlọ́pàá lèmi o. So don't try to play smart here. Oníṣẹ́ ìjọba lèmi náà. And everything tó bá máa need, I máa back it up. Pẹ̀lú ẹ. So what do you mean by avenge the death of my friends? Now you're talking. Elimination and destruction of the drug rings. And everything you need will be supplied to you. Mama Ro. Kí ló tún fẹ́ rò ń bẹ̀? Ṣé bọ́ọ̀rẹ́ ẹ̀ lẹ́ ń tọ́pa? What's there to think about? Dàpọ̀ tó ń pa ó make silly mistake. So èmi náà fẹ́ ṣe any silly mistake. I will think about it and then. Jason, are you okay? Yeah, sure, I'm alright. Everything is fine. And I'm sorry about your friend. Oh, that's true. So sad. Kiri are o kon end life are be. So sad. Okay. Ọmọ kékeré wo ni? Oh. Ọ̀rẹ́ Jason kan tán ní ó lo drug overdose. Oh my God. Ah, yeah. And you? Ṣé fẹ́ sọ pé o lo drug rí? Drug báwo? Ah, Daddy, ẹ̀mí sọ̀rọ̀ báyìí. You don't know the children of nowadays. Dad, I don't use drugs. Oh, lo drugs rí? Yes. Okay, now, so fẹ́ sọ fún mi pé ó tún máa ń fi lò ẹ́ rí. Rárá, kò fi lọ mí rí. Good. Yes. Look, son,
tó bá tiẹ̀ tẹ̀ fi lò ẹ́. I mean, you can say it now. How many times do you have to repeat that I don't use drugs? I don't. Oda, olóhùn ṣe ẹjẹ́ àjẹun. Ọ̀rẹ́ ọlọ́pàá tó kú ńkọ́. Kí ló dé? Ọ̀rẹ́ wọn náà tún kú ni. Mọ̀mí, ẹ má dàda jù lóhùn. He's just my colleague, not my friend. I don't ṣiṣẹ́ papọ̀ ni. I mean, ewu tún lọ rẹ̀. Ẹni sùúrù. Ẹjọ́ ṣé bọ́n nǹkan ṣe lè kàn ni wọ́n ń ta drugs nsìn ni torí kò yé mi. Àbí tí wọ́n bá ti ra drugs wọ́n máa ń fún wọn léni. Kó má jẹ́ pé wọ́n máa ń gba commission àbí ó ní bó ṣe máa ń dùn mọ́ wọn. Náà tó fi jẹ́ wípé gbogbo wọn kàn kúkú drugs. Àbí kò ṣáà ṣe COVID-19. Ṣé coronavirus ni? Ẹ má worry ara yín mọ́. I mean, very soon all these things will be a thing of the past, so we won't have to talk about it anymore. So, ẹ jẹ́ ká jẹun. Let's continue eating. Ó dàbí pé màá fẹ́ sáré dé ọ̀dọ̀ Kalejaye. By this time. Òun ló test ẹ̀ sí ó ní emergency or something. Ilẹ̀ ti ṣú nílẹ̀ ti ṣú. Ní sáré yọjú sí máa dé sìn. Oh my God, baby! I did it. I finally did it. Whoa! Inú mi dùn gan. Ṣé mo ṣe kọ́kọ́ débẹ̀? Ṣé ó dàbí pé ọjọ́ yìí ó ti kọ́kọ́ waste mi torí inú tí kọ́kọ́ bí mi mo yẹ gbogbo long queue ò ṣe mo ti pé báwo mo ṣe fẹ́ cope báyìí. Bọ́ mo kọ̀ rówó náà tún ni mo kọ̀ lọ́pọ̀lọ́ ni pé mo ṣe lọ bá bọ̀ kan nìyẹn. Mo ṣe sọ fún pé babe. I'm proud of you. I'm really proud of you. You've not been listening to me. No, I was listening now. Bó mo parí ọ̀rọ̀ mi sí. Ó ní olùọpọlọ ìgbà tí orí long mo ń gbọ́ nǹkan tó ń sọ náà olùọpọlọ ìgbà tó orí long queue. Babe, what is it? You'll see nǹkan kan now. Oh, but I'm going to miss you, Sha. Ṣé tó bá lọ sí school àbí? Of course. We'll cope. Our call am kọ́kọ́ ṣe long distance relationship now. You'll be fine. Yeah, I'm going to miss you. I miss you too. Miss you. Inú mi dùn mo ṣe yẹn wo. Kí o ṣe yẹn. Mo kọ́kọ́ bá mo ṣe fẹ́ ṣe gan. But you know, you've got a smart babe. Yeah. You know your baby's smart. Oh, yeah. Cut you. Tade. Taniye. You should not move by the way tí mo ṣe máa ń kọlẹ̀kùn náà. So wá fà. Afa. Kagbe body. Kagbe. Ẹ̀ṣẹ̀ ní ilé ìwà jẹ́ ká fi rẹ̀. Ká fi tán kókó. Let's just go. Katari, drop her off. Kade, tètè padà sílé. What do you mean, let's go? Ẹni tó bá bímọ ọ̀ràn ló máa ń pọ̀n fúnra rẹ̀. Àbúrò ló ṣe máa ní kí n let's go. So I need your love. I have told you where to drop it. So èmi nìkan ni kí n lọ. Ìwọ nìkan ló máa lọ, tá bá pé méjì wọn máa suspect wa now. Kì í dé bá ní ká yẹ rí, ó ti dé ní wá ṣe bí ọkùnrin ni o. Ó yá kalẹ̀kùn dé. Ọlọ́run aṣọ ẹ lọ. Borokini. Yeah. So nígbà tí mò ń sọ fún gbogbo yín gbà yẹn, bó ní bọ̀bọ̀ Dèjì yẹn ti slow jù. Ó kàn ń ṣe yamayama, gbogbo yín ní ti tèmi ti pọ̀ jù. Bàbá, no reason now. Kò ń ṣe pé à ń sọ pé ti yẹn pọ̀ jù. No go think am like that. You understand? We know say that seat na your seat exactly. Correct. You understand? Correct. We just dey wait for the appropriate time for you to ascend that seat.
That time we go talk, go. I will wait for. Àkọsá rẹ̀ kẹ́, àdó dásìkò tó bá sọ. Ẹnu yìí ti pọ̀ jù, ẹlẹ́nu ni gbogbo yín. Ẹnu yìí ti pọ̀ jù. Baby you, how far? Lórúkọ ẹ náà. Divine. Ṣòtírò kùrí. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí, ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ìkà ọ̀rẹ́ o.